ọmọ afẹjayẹja ọmọ afẹjasẹrú ọba kẹgbó kẹtọ kádépẹ́ lórí kẹ̀mí àwọn olóyè ogun lásìkò nígbà tuntun kìlú tùbàtúnṣe kẹyẹ ó máa kébì ẹyẹ kéku ó máa kébì ẹkú kámátì tá máa roku wọlé kámátì lè máa roku bọ̀tà kórí bẹ́ẹ̀ kò ṣe àṣẹ àṣẹ àṣẹ. ọlọ́run olódùmarè ọba mi ọ̀gbágbá gbọ́tẹ̀ wọlé paríparí ọlá ibùdó ògo ọ̀wàrà òjò tí máa bọ́nlẹ̀ mọ̀lẹ́rù kásì máa kí gbogbo ọmọ ìlú bà nílé lóko àti lájò lẹ́yìn òde wípé ẹ ṣé o ẹ kú àdúrótì ọba wa aláàjì ọba Sulaiman Adésínà Rájí Aṣáde àkọ́kọ́ oníbà tìlú bà Ajagungbadé 1 à ń kí yín lógúnlógún à ń kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n kábíyèsí ni a máa fẹnu àṣẹ ṣàdúrà fúnra wa pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè lásìkò ọba Aṣáde yìí ìgbà alẹ́ ọmọ lé àwo ilé ọmọ lé ẹni tí ò tí ì bímọ àgàn wọn mọ tọwọ́ àlàbòsùn ẹni tó ti bímọ ò ní yàn kú pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè gbogbo wa ò ní kùnìbùnì kábàwọn jójó ìyàwó ọmọ ara yóò sì ní fẹ́ gba fẹ́nìkọ̀ọ̀kan wa lóúnjẹ bẹ́ẹ̀ kátùmọ̀ kí gbogbo olùfẹ́ aláàjì Muri Àlàbí Tọ́ndà ọmọ amádégún náà pé ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sálálù báríkà eléré fújì ni àwọn náà ní mọ kí ló kọ ọba wa tuntun oníbà ọ̀fọ̀ ibà aláàjì ọba Sulaiman Adésínà Rájí Jafo Aṣáde àkọ́kọ́ oníbà ọ̀fọ̀ ibà land wọ́n ní ẹ ṣé o ẹ kú àdótì wọ́n lójú ẹtì náà lẹ́ ojú òní ti gbogbo wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè kìí ṣèròyìn mọ́ bá a bá ń sọ̀rọ̀ nípa aláàjì Sulaiman Jafo authority tó padà wá dádé tó jẹ́ Aṣáde àkọ́kọ́ kìí ṣèròyìn mọ́ bá a bá ń sọ nípa ọba Sulaiman Rájí wípé ó ti doníbà ẹkùn tìlú bà kábíyèsí arapápá là á bẹ́ tù ibi gìjàgìjà là á bẹ́ kùn kókókó là á bọ̀gùn òjòjò kan ò ní sowó kọ́ má lè nájà bàbá kókókó báyìí òun larọ tá a lè ẹ máa wà ní òbí ẹ wà pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè gbogbo àná la mọ̀ pé aláàjì ọba Sulaiman Rájí Aṣáde àkọ́kọ́ wọ́n gbadé wọ́n gun orí tí àwọn baba ńlá baba wọn lù bà tó sì jẹ́ pé inú gbogbo òun sì dùn sí gbogbo èèyàn náà lọ́mọ̀ bí baba yìí ṣe gba sàtífíkẹ́ẹ̀tì gbogbo èèyàn náà ló sì mọ̀ pẹ̀lú bí ọba Aṣáde yìí bó ṣe gbádé wọ̀lú tínú tẹrú tọmọ sì ń dùn ọlágbára púpọ̀ jù lóòótọ́ nǹkan ju nǹkan lọ torí bẹ́lẹ́dẹ̀ bá gbọ́gbé wèrè yìí ọ̀nà pápá bora àwa náà lọ kí kábíyèsí alọ́lógúnlógún alọ́lọ́gbọ̀nlọ́gbọ̀n à ń láti kí kábíyèsí pé kádé ọpẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ igba ọdún kan ni bẹ́ẹ̀ aláàjì Muri Àlàbí Tọ́ndà ọmọ mádégún àwọn náà wọ́n débẹ̀ wọ́n kí kábíyèsí kọ́dà wọ́n kọrin bẹ̀ wọ́n bá kábíyèsí yọ̀ wọ́n sì bá kábíyèsí dáwọ́ ọ̀dùnnú pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè bí kábíyèsí bá lọ gba ọdún láyé ọdún kan òní ọmọ jẹ́ lórí àpèrè àkà ìkàtún olórin náà ló ti lọ kí kábíyèsí oníbà ẹkùn tìlú bá tòní lára bẹ́ẹ̀ aláàjì Muri Àlàbí Tọ́ndà alẹ́ wò tán àtúrí ọ̀gánlá fújì aláàjì Wasiu Àlàbí Pasuma àwọn náà wọ́n dé ààfin oníbà wọ́n sì kí oníbà wípé bàbá kára ó lè o kádé ọpẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba kó sì jẹ kó pẹ́. Ọlọ́run ti lọ bẹ́ẹ̀ ṣe ṣẹlẹ̀ ìwé ọmọdé ṣẹlẹ̀ àti kọ́ ni pé àwọn orí adé kan wà wà lọ́wọ́ ẹ̀yà síta wọ́n máa padà wá lé mi. Bàbá everywhere ló wà orí adé náà àgọ́ wa ẹwà ya fi sùn tá dáadáa tó padà wá lé mi bẹ́ẹ̀ ni ìta ẹ̀sìn náà rí bẹ́ẹ̀ ìta rẹ̀ yín bẹ́ẹ̀. Ṣẹ́rí àwọn bàbá yìí ò ṣe èèyàn tí èèyàn kọ́ nìyẹn pẹ́rẹ́ ṣẹ́rí ìdìde kábíyèsí Sulaiman jí mo tó pé yorùbá kábíyèsí àwọn kò ń ṣe ìdìde tó ń pé àwọn èèyàn kọ́ lè kọ́wọ́ rọ́ sẹ́yìn
ìdìde tó ń dìde díẹ̀. Bàbá pẹ́sọ̀ fún wa tẹ́lẹ̀ fẹ́ bèrè. Gbogbo àwọn oyè bíi 30 something ẹ̀jẹ̀ yìí. Ọba oyè lè jẹ yòó kí lẹ́yìn gbogbo làwọn yẹn bá wà. Àwọn kíní kan tẹ́jẹ́ yìí. Ìpínlẹ̀ máa kó àwọn yẹn sí. Abẹ́ kábíyèsí náà ní gbogbo ẹ̀ wà. Abẹ́ oníbà ẹ̀ kò ní gbogbo ẹ̀ wà. Ẹyẹ tó ti ń ké nípa tẹ́lẹ̀ bí ẹyẹ kò ní padà má máa ké bí ẹyẹ mọ́. Aláboyún náà máa ṣe kéde. Àwọn àpòwẹ́rẹ́ àgbọ̀n àṣẹ máa ṣe kéde. Àwọn àpòwẹ́ àlàó sùn. Lásìkò kábíyèsí ọba ara Jésù láìpọ̀. Oníbà ẹkùn ajagunwadé ó pọ̀. Tálẹ́ lọ bẹ́ẹ̀ pọ̀. Ó pọ̀. Tálẹ́ lọ bẹ́ẹ̀ pọ̀. Ó pọ̀. Tálẹ́ ìjàgbọ́ ìṣe bí sí ìlẹ́rọ̀. Ìṣe bí sí ọ̀rọ̀. Ìṣe bí sí tágẹ́bí níṣẹ́. Wọ́n ti fi jálẹ̀ láàárọ̀ ìjàgbọ́. Ọmọ aláwọ̀ tó wà ní àgbàlagbà ní ìbẹ́ni tàbí darúgbó tàbí jọ́lọ́ ní pẹ̀lú ọkọ̀ àìṣà ọkọ̀ lójoojú. Ìjọba làwọn ọjọ́ mọ́ àwọn èèyàn wípé ọlọ́run fẹ̀dà fúnra wọn. èyí ò báwọn awogede ń gbé Alhaji Sulaiman Alao Aláyélúwà ìké ànábì màdìbà kíbla gbogbo fújì tó ṣe pé gbogbo ẹni tí ó bá kírun láyé wọn ò gbọ́dọ̀ kọ̀yìn sí kíbla torí bẹ̀yìn dojúkọ tá àti mọ́ kírun. Aláyélúwà náà lọ kí kábíyèsí kẹlẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kábíyèsí àtàláyélúwà wọ́n ti jọ wà láti ilẹ̀ kí kábíyèsí tó gbadé ni. ọ̀làgbà àpọ̀jù ẹjẹ́ ọ̀wọ́ ọjọ́ náà ńgbà tí Aláyélúwà Sulaiman Alao Malaika tí wọ́n wọlé sáàfin oníbà ẹkùn tìlú Ìbà bó lọ́jọ́ náà ṣe rí à ń bọ̀ ẹ̀kú kalẹ̀. Ẹ bá mi tọrọ fún bàbá òjàre, ẹ bá mi tọrọ fún bàbá gbogbo ẹ láyé. Ẹ tọrọ fún bàbá òjàre, ẹ bá mi tọrọ fún bàbá gbogbo ẹ láyé. Ẹ bá mi tọrọ fún bàbá òjàre, ẹ bá mi tọrọ fún bàbá gbogbo ẹ láyé. Èsì máa tọ́ka lórí ìyàwó, èsì máa dé ìjọ̀gbọ́dẹ. Jẹ́jẹ́ lọ́ka wà mí lọ. Gẹ́gẹ́ lọ́ka máa nílò rẹ̀ nínú ara rẹ̀ àwọ̀. Ẹni ò mọ bá ń fọ bá ṣeré, ẹni bá fèjò ló bá ní fọ bá ṣeré. Bàgẹ́gẹ́gẹ́ kí ló kò olú, oníbà ẹ̀ kò sí ẹ lábí àṣẹ. Gàgẹ́gẹ́gẹ́ kí ló kò olú, oníbà ẹ̀ kò sí ẹ lábí àṣẹ. Ọmọdé tí ò sí wáyé ọ̀la lọ, kòní kòrògùn lónìí ká. Tonírú tòní yọ̀wá wá ṣàṣà. Ọmọ àlọ́ gbàdé kàfúgbàdé. Ọmọ àtàkùn gbàdé o. Arówó gbalẹ̀ kẹrù èsì ẹ̀lámíyà. bẹ́ẹ̀ Alhaji Saheed Osupa Akórèdé ọba ńlá ọmọ látòkùnbọ̀ the king of music in general kingi kẹ̀ǹgẹ̀ ọba orin náà lọ́ọ̀ kí kábíyèsí wọ́n kí Alhaji kábíyèsí ọba Sulaiman authority oníbẹ̀ẹ̀kùn tìlú Ìbà wọ́n kí wọn kú oríire. Gẹ́gẹ́ ládàá gbó ìrọ̀rùn lẹ́ máa fi dàgbà tó máa fi darúgbó. Ẹjọ́ mi fẹ́ràn kan bílẹ̀ gan o ọmọ alẹ́ lọ́sà lóṣùpá kíníkan lóṣùpá mo fẹ́ràn bílẹ̀ torí àwọn àgbàlagbà ló bí mi mo wá fi ọlá àwọn àgbàlagbà tọrọ fún yín lọ́nà àwọn ìyá mi àgbàlagbà àwọn ìyá mi òjijì fìrí àdógbàṣọ má balẹ̀ ẹyẹ ńlá abẹnú gbáko kò sí abirù jìnnà òun ọlọ́dún dẹ ẹlẹ́sẹ̀ ọ̀sùn àwọn ìyá mi ọlọ́tàká ọlọ́ràká ọlọ́tìkàkàràgbádá ọlọmọ tí mo ní ọlọ́dà mi lógún tí mo ní lọ́balọ́ba tí mo ní lóye fèlè tí ọba ṣe báwọn náà mọ ilé ìfèlè tí yàn fẹ́ dà lẹ́nu àwọn náà mọ ní lọ́balọ́ba àwọn náà mọ ní lọ́jà àwọn náà mọ ní níkìníkì àwọn akọ ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin akọ ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́jọ akọ ajá abojú mẹ́rìndínlógún abo ajá abojú mẹ́rìndínlógún dàgbà dòdò àgbọ̀rákòrò ti gbé gbogbo pátápátá ló gbọ́ alábàárù jẹjẹ lọkọ gbọ́ jẹjẹ làdá gbọ́ ẹni sílẹ̀ gbọ́ ẹni bá ìsàn gbọ́ dàgbà dòdò bó ṣe máa rí ẹ lẹ́sìn ọdún mẹ́rin. Jẹjẹ lọkọ ń gbọ́ wa gùn lóye, jẹjẹ làdá ń gbọ́ wa gùn lóye, èmi kí mú kọ́ ló wá fi ṣọ̀ṣọ́ ẹ̀, kò dárú mọ́kù jẹ oko pẹ́ láyé. Aláwọ̀
mojúbà kó pẹ́ láyé ayé mojúbà kó pẹ́ láyé jẹ́jẹ́ lọ́kọ́ ń gbó wa gùn lóyè jẹ́jẹ́ làdá ń gbó wa gùn lóyè èmi òkọ́ ló ń wá fi ṣọ̀ṣọ́ rẹ̀ tó darúgbó kù jẹ́ oko pẹ́ láyé. bẹ́ẹ̀ sáfẹ́jọ́ àmàmà aláàgọ́ méjì ọ̀gánlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn náà débẹ̀ wọ́n sì lọ kí oníbà ẹ̀kún tìlú bá ọ̀làgbà pọ̀jù ẹjá lọ́wọ́ sáfẹ́jọ́ náà àbọ̀ ẹ̀kú kalẹ̀. ṣe rí kọ́ba kọ́ba tó lórí àwọn ló wà kọ́ba òkúté nítọ̀lá nísàlẹ̀ ẹ̀kún ló wà ẹ̀bẹ̀ tí mo wá bẹ́ẹ̀ lọ́hùn mi lórí adé ṣínà kó gbó kó tọ̀ múdẹ̀ tọrọ fọ́ba kọ́ba gbó kọ́ba tọ̀ múdẹ̀ tọrọ fọ́ba. bàbá wa ń wí bàbá wa ń sọ kìí ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jọba nípínlẹ̀ èkó kódà kìí ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jọba nílùú ìbà ṣùgbọ́n tí aláàjì Sulaiman Jafo authority yìí ó lẹ́gbàá kan jọ̀rin lọ ìdí abá ni pé ìlú fẹ́mi lóye òun ni kábíyèsí wa Oníbà tòní ààfin tí ò sí rẹ̀ rí ìpínlẹ̀ èkó tọ́jà bẹ́ẹ̀ bá wọ bẹ̀ ojú òní ṣe wòran mọ́ báyìí ẹnu báyìí lè yọ̀ ọ́ yà á lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ gbogbo lẹ́ni ìtàn yanranyanran fún góòdì èmi ò rírí káàfin kan wà kí wọ́n fi góòdì kọ́ ààfin aláyélúwà ọba Sulaiman Adésínà Rájí aṣáde àkọ́kọ́ Oníbà tìlú Ìbà Jafo authority ibẹ̀ mo ti kọ́kọ́ rí kí wọ́n fi góòdì kí wọ́n fi kó ààfin ńgbà mo débẹ̀ èmi náà kájẹ́ kú kalẹ̀ mo rò páyì náà rí báyìí èèyàn wá dúró báwọn àwògede ń gbé gbogbo ọba tá a máa ń rí ẹ̀fíìsì jura wọn lọ lọ́dọ̀ àwọn kábíyèsí ibi tí àwọn aráàbá ti ń dùn páwọn ọ̀sọ́ba jẹ ni pé kábíyèsí wa tòní ọba tó gbọ́ fẹ́ tó gbọ́ fàájì tó sì gbọ́ fáṣọ̀nì bí àṣà àwọn ilé ìbò bí kábíyèsí bá wọ sọ́kan lónìí adé tí ó délé yọ kọ̀m̀pléètì máa ń tọ́wọ̀ tí máa jẹ́ tó máa ṣe bí àṣà ilé ìbò adé kan aṣọ kan lọ́jọ́ kan ni bí kábíyèsí ń lò láti ìgbà tí wọ́n ti gorí àpèrè babalá baba wọn nù ọ̀làgbà àkópọ̀ jù kábíyèsí ọba Adésínà Jafo kádé ọpẹ́ lórí kíbàtàn ọpẹ́ lẹ́sẹ̀ ìgbà ọdún kan ni bàbá. láti ìgbà tí kábíyèsí ọba wa ti wá gbadé nílùú báyìí polórin ọkọ̀ọ̀kọ̀ kọrin fónẹ́pà polórin ọkọ̀ọ̀kọ̀ tó gbá tí ó tó irinṣẹ́ tí ó tó instrumenti tí ó kọrin fónẹ́pà ẹ̀kùn aláǹtì Muri Àlàbí Thunder ọmọ Mádégún òun lolórin àkọ́kọ́ tí ó kọ́kọ́ kọrin ọ̀làgbà àkópọ̀ jù lọ́jọ́ táwọn wí yìí lálàá lò alárè ìjàgbá òun kọ́dà nǹkan gbé nǹkan anu aláǹtì wẹ̀sẹ̀jì kíbla Fuji 3 òun náà ń bẹ́ẹ̀ ńjọ́ náà tó sì kọ orin fún kábíyèsí Oníbà tìlú Ìbà ẹ̀kọ́ kí aláàjì Muri Thunder kí wọ́n tó wá dé orin náà ládé bóòlù ọjọ́ náà ṣe rí wọ́n padà fi hàn yín ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ ń tàn yín àti ń gbadé lùbà eléyìí tá a gbà lọ́dún yìí ọkọjà bẹ́ẹ̀ ó sì lẹ́gbà kan ọjọ́ rin lọ. ẹ wá jẹ́ mọ́ kí lórúkọ iléeṣẹ́ African Brother Music wọ́n ní ká mọ̀ kí wípé ẹ ṣé o wọ́n ní tó yẹ pé gbogbo ọjà táwọn bá gbé jáde iléeṣẹ́ àwọn lẹ̀ mọ́ rà iná ò ní táwọ́ yín ọdún 2021 yìí yóò sàn wá sówó yóò sàn gbogbo wa sọ́mọ gbogbo àwa tá a jẹ́ oníbàárà African Brother láṣẹ Olódùmarè àní bùrìbùrì kábọ̀n jójó ìyàwó ọmọ aráyé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ ibi tá a bá ti ń rówó ọlọ́run ọba mi ò ní jẹ́ bẹ́ẹ̀ ó dí àbùdí ń tọlọ́kùn àbùdí ń tọlọ́sà bẹ́ẹ̀ bá kọ́ ọ́ bàkú owó lẹ́ẹ̀ máa mú jáde iléeṣẹ́ African Brother sì ní a sọ fún yín pé bẹ́ẹ̀ bá ń wá àwọn iṣẹ́ àwọn lórí YouTube wọ́n ní kẹ́ ẹ lọ sí African Brother Music TV lórí YouTube ibẹ̀lẹ̀ ti máa rí gbogbo àwọn ohun mèremère tí iléeṣẹ́ àwọn tó ń gbé jáde yálà lórin fújì ni yálà olórin ìsìláàmù tàbí olórin kìrìsìtẹ́nì olórin ṣèwọ́ṣèwọ́ oníwàásí bámbáhùn tọ́sàrọ̀mọ́ ẹ̀ńtátẹ́mẹ̀ǹtì kọ́dà bọ́jà alága àdúró alága àbẹ̀rẹ̀ MC of the ceremony àbí táwọn sọ yìí wọ́n máa bá àyàn ṣètò ẹ kàn sí wọn láwọn àdírẹ́sì tí àwọn ò lójú wòran yín o kò ní bàjẹ́ fún yín o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wàá dòwò pọ̀ ayé yín ò ní ta bíi gúgúrú aláfọwọ́yàn. iléeṣẹ́ African Brother náà
àwọn náà kí ọba wa Sulaiman Adésínà Rájí Jafo aṣáde àkọ́kọ́ oníbà tìlúbà wọ́n ní kábíyèsí kádé ọpẹ́ lórí kébàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba kọ́mọ jẹ́kó kọ́ni kéṣe. bẹ́ẹ̀ Wàsóbìà entertainment àwọn náà kí kábíyèsí oníbà tòní wọ́n ní pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè orí àpèrè baba ńlá baba yín ò ní gbóná mọ́ yín o kò ní bàjẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ kábíyèsí ní tilé tòkó. ẹ̀yọ́ wà pé bó o lọ́jọ́ náà ṣe wá rí tálàjì Muri Àlàbí Tọ́ndà ọmọ Mádégún tó sọnù sílẹ̀ lágbo kábíyèsí tó jó lórin àkọ́kọ́ tó kọkọrin fún kábíyèsí ọlágbá púpọ̀ jù bó lọ́jọ́ náà ṣe rí ẹ má jẹ́ ń da yín jókòó lẹ́jù jìnnà ẹ jẹ́ ń sọ òkè kálọ̀ wo ń tó ṣẹlẹ̀ lágbo aláàjì Muri Àlàbí Tọ́ndà jọ́nà olórin àkọ́kọ́ tí kọ̀ọ̀kọ́ kọrin fún kábíyèsí ọba Sulaiman Adésínà Rájí aṣáde àkọ́kọ́ oníbà tìlú ọba tòní ọ̀yá o aláàjì Muri Àlàbí Tọ́ndà ẹgbẹ́ sókè ń bẹ̀ ná ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀. tọ́ba ni mo ṣe. tọ́ba ni mo ṣe ooo tọ́ba ni mo ṣe èmi ò fojú dọ̀ba èèyàn tó fojú dọ̀ba láwowo àwò tọ́ba ni mo ṣe ooo tọ́ba ni mo ṣe súlẹ̀ tọ́ba ni mo ṣe ooo tọ́ba ni mo ṣe ọba yìí kò júbà èmi ò fojú dọ̀ba ṣínà èèyàn tó fojú dọ̀ba láwowo àwò. Magbọ́ Mọ́rájí kò ṣètò Mọ́rájí Sùlẹ̀mọ́nà mi Sùlẹ̀mọ́nà mi aṣáde wà ní ọtọ́rìtì mi ìlú fẹ́mi lóye ni Ajagungbadé ọkọ̀ Mọ́súnmọ́lá ọkọ̀ Àìṣà lónìí pé tọ́ba ni mo ṣe ooo tọ́ba ni mo ṣe ooo tọ́ba èmi ò fojú dọ̀ba èèyàn tó fojú dọ̀ba làwọn ohun ń wò. tọ́ba ni mo ṣe ooo tọ́ba ni mo ṣe ọkọ Àìṣà tọ́ba ni mo ṣe ooo tọ́ba ni mo ṣe ọkọ Mọ́súnmọ́lá èmi ò fojú dọ̀ba èèyàn tó fojú dọ̀ba òjòkú àwòwò ó yà ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ó yà ṣẹ̀kẹ̀rẹ̀ ọba oníjó méjì tó ń tójú ṣẹ̀kẹ̀rẹ̀ lọ ṣẹ̀kẹ̀rẹ̀ ó dà ṣẹ̀kẹ̀rẹ̀ ọba oníjó méjì tó ń tójú ṣẹ̀kẹ̀rẹ̀ lọ. ó yà ṣẹ̀kẹ̀rẹ̀ sílẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ Adésínà ṣẹ̀kẹ̀rẹ̀ ọba Oníbà ṣẹ̀kẹ̀rẹ̀ Oníbà ẹkùn ṣẹ̀kẹ̀rẹ̀ ọba oníjó méjì tó ń jójú ṣẹ̀kẹ̀rẹ̀ ó yílu ṣẹ̀kẹ̀rẹ̀ ó yílu ṣẹ̀kẹ̀rẹ̀ ọba oníjó méjì tó ń jójú ṣẹ̀kẹ̀rẹ̀ lọ. ó yà wá ní pátápátá Jàfó kábíyèsí ayé ń lówó láyé ó ti bá wọn ní kábíyèsí ayé ń bímọ láyé ó ti bá wọn bí ayé ń kọ́lé láyé ó ti bá wọn kọ́ ayé nípò láyé ó ti dọ́gba àlékún là ń tọrọ fún ẹ kóòdù kó pọ̀ kó pẹ́ ò là ń tọrọ fún ẹ gbogbo ọmọ tó bí wọn ò níyàn kú gbogbo dúkìá ẹ wọn ò ní pààrọ̀ Jàfó ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ò lè pa ẹ́ ní rèwerèwe ọmọ orúkọ àrùn ò lè ṣe yẹ ọmọ orúkọ àjẹ́ Jàfó ọmọ orúkọ èpè wọn ò lè fi ẹ́ ṣe nǹkan kan. torí wípé àwọn tó lá lórúkọ à ń pè kú ẹsẹ̀ tí rí lórúkọ àrùn jẹ jagunjagun kì í wọ́n lára àṣẹ
ṣebí àríkìtì lórúkọ èso dára àríyẹyẹ fẹ́ra lórúkọ àwọn ẹlẹ́yẹ àwọn márààrún lọ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ odò lọ búra wọ́n sọ páwọn fẹ́ máa bá a tẹ̀ Jàfó Ọ̀rúnmìlà ní tó bá jọ ọmọ òun níbi tìyẹ ó sọ pé yẹ̀kẹ́yẹ kìpàgò jẹ àṣà ọmọ lórí kọ̀wé pé tabayọ̀wọ́ ọlọ́run lókè tán àyàtún fàwọn yíyá mi òṣòro gan. Authority ọba authority ọba authority ọba àwọn olórí àyíṣàtò ní àwọn olùsúnmọ́lá àwọn olùmọ̀nà olórí kábíyèsí iná Muri torí àpọ́nlé òsì fọ́ba sí olólórí ọba eléyìí olólórí lọ́tún ó tún ní lọ sí yes ó ní káàkiri authority ìjọba kábíyèsí mùsùlùmí o ẹ sọ wípé orí wa ló fún wa lọ́kọ̀ gidi. Aisha orí ẹ ló fún ẹ lọ́kọ̀ gidi. mùsùlùmí àwọn olórí kábíyèsí oníbà bàbá ọba bàbá lórí ẹ ló fún ẹ lọ́mọ gidi orí ẹ ló fún ẹ lọ́mọ gidi. ayé mojúbà bàbá ara ló kọrin fáyé mojúbà bàbá yìí àlórí ẹ ló fún ẹ lọ́mọ gidi ṣe borí ẹ ló fún ẹ lọ́mọ gidi ọ̀pọ̀ èèyàn ló ń wárúwọ̀ ẹ̀ tí ò rí lọ́pọ̀ èèyàn ló ń wárúwọ̀ ẹ̀ tí ò rí o orí ẹ ló fún ẹ lọ́mọ gidi ìrọ̀rùn bàbá mi náà orí ẹ ló fún ẹ lọ́mọ ayé mojúbà orí ẹ ló fún ẹ lọ́mọ ayé mojúbà bàbá mi náà orí ẹ ló fún ẹ lọ́mọ bàbá ọba ni orí ẹ ló fún ẹ lọ́mọ ìrọ̀rùn ọ̀pọ̀ èèyàn ló wárúwọ̀ ẹ̀ tí ò rí ọlọ́gbọ́n èèyàn ló wárúwẹ̀ tí orí orí ẹ ló fún ẹ lọ́mọ gidi. ó yà sẹ̀lẹ̀nsẹ̀ bẹ̀rẹ̀ jó lónìí sẹ̀lẹ̀nsẹ̀ lérè wa òkú fẹsẹ̀ mọ́. olùkójú wọ̀rúbù sẹ̀lẹ̀nsẹ̀ ìwò kazeem sẹ̀lẹ̀nsẹ̀ lónìí sẹ̀lẹ̀nsẹ̀ lérè wa òfẹsọ̀ mamúdò wa. Jafo authority lágbádé fún Muri tọ́ndà àlàbí mọ́mọ́ ẹjọ́ lẹ́nìí ọba Oniba làjọrí fúnlọ́lọ́ kábíyèsí ọba ní tipẹ́tipẹ́ bàbá yìí wọ́n kàn ń bínú orí màdí o ṣèbáyọ̀ mọ́lì kàdàrà o ojogun mọ́fì wọ́n kàn ń bínú orí màdí ayọ̀mọ́ ní kàdàrà láyé. máa jọ ọmọ aṣáájú jímọ̀ adésínà òní wọ́n kàn ń bínú orí màdí o ṣèbáyọ̀ mọ́lì kàdàrà o ojogun wọ́n kàn ń bínú orí màdí ayọ̀mọ́ ní kàdàrà láyé. ọ̀sárùsì lórí sọ́mọ́ àdáde ṣèbó ti dáde àyànmọ́ ní kádàrá láyé. kábíyèsí ọba Oniba ọmọ onímọ̀ báyìkù ọmọ oníbàáyìkù kábíyèsí ọ̀sárùsì bàbá ọmọ afẹ́jáyẹjá ọmọ afẹ́rúyẹ̀já kábíyèsí àní lórí tó máa dáde ṣòun láti dáde àyànmọ́ ní kádàrá láyé. Ọ̀ní ọ̀fàwórì aṣáde àkọ́kọ́ Ọ̀ní ọ̀fàwórì lẹ́nì ó ti pẹ́ gan kábíyèsí ó ti pẹ́ gan olúfẹ́mi lóye ọba ó yá ẹ bá mi lùlù Ajagungbadé yìí dà o. àbí ọlọ́mọ lówó mọ̀kọ́lé mọ̀sídé ẹ̀bí ọwọ́ ọlọ́wọ́ òjòkú yìí dà ọ̀fọ́ ni àtàwọn òjòkú mọ̀rúkú yìí dà. kábíyèsí Oniba kingdom ọba Oniba o ẹ má pariwo jù eré kábíyèsí ló ń ṣe. smart ọmọ Jafo fọ́tòfọ́tò wà láyé yìí dà. májò jàforí ẹ ó dépò ọba ìwọ̀gàn jàforí ẹ kó lè dépò ọlá bísí authority Jafo tó bá ń gbọ́ Jafo
Muri Jafo authority ìṣẹ̀rí ìmọ̀lẹ̀ ní ìmọ̀lẹ̀ ní fọ́mọ tó ń bẹ lókòókò ọ̀gá kan ní tó lọ́mọṣẹ́ tó gbọ̀ngbọ̀n òun ní transformer fọ́mọ tí wọn ò ní iná ọ̀bẹ́là ní fọ́mọ tó tètè rú gbọ́. ẹ̀ṣọ́ agírígìsì wọn ní Jonas Yama ọmọ Jafo authority ni. mo mọ kábíyèsí Sùlámọ́nà mi ẹjọ́ ẹni àgbọ̀dọ̀ máa pè ń Jafo mọ́ orúkọ yẹn wá sí ló jẹ fún ẹ wá sí ló jẹ fún mi Jafo yìí ó jáde pọ̀ yìí ni máa jọ àjàkùbadé máa jọ ọ̀tọ̀rìtì bàbá kábíyèsí. ihò kan sí ìmúlẹ̀ náà bá ni wọ́n ṣe. ọkọ̀ ìlú máa jọ ọkọ̀ ìlú bàǹtàṣà ọkọ̀ ìlú bàǹtàṣì balẹ̀ balẹ̀ ọkọ̀ ìlú bàǹtàṣà ọkọ̀ ìlú bàǹtàṣà ọkọ̀ ìlú bàǹtàṣì. bàbá ara mi kú kálẹ̀ síbẹ̀ yẹn. balẹ̀ ọmọ afromedia owó mi dá. ok ó ti worldwide ọba ni oníbà ẹ̀kọ́ wọn ọba ni jẹ́ kí authority ọba ni bàjọ́ balẹ̀ oníbà tọ́jú onímọ̀bà bàjọ́ onímọ̀bà jọ̀wọ́ mú kábíyèsí bàjọ́ àfọmẹ́dà balẹ̀ gbogbo balẹ̀ mo ní kára ó lè o gbogbo balẹ̀ kára ó lè o kára ó lè o kẹ́mi ó lè yòókù kára ó lè kára ó lè kẹ́mi ó lè yòókù kára ó lè. ẹ jọ̀ọ́ gbogbo balẹ̀ oníbà gbogbo balẹ̀ balẹ̀ kára ó lè o balẹ̀ oníbà mo ní kára ó lè o kẹ́mi ó lè yòókù kára ó lè kára ó lè kẹ́mi ó lè yòókù kára ó lè. máa jẹ́ onímọ̀ọ́bà onímọ̀ọ́bà ló ná èèyàn Saheed Osupa èèyàn tó ní onígbà tèmi máa jẹ́ onímọ̀ọ́bà yẹn tẹ̀nú èèyàn tó nígbà tèmi ọ̀pọ̀ onígbà gangan Sùlámọ́nà mi eléyìí ojú àwórí mi ọ̀ní àwórí mi ọ̀ní àwórí land ọ̀ní àwórí land ọ̀ní àwórí land. bàbá tẹjú mọ́dá bàbá tẹjú mọ́dé lọ ní àwórí land ọ̀ní àwórí land ọ̀ní àwórí land. onímọ̀ọ́bà ó yà sọ fún wọn pé àwọn ọmọ bóyá èèyàn kan bínú. ọ̀gá rẹ̀ ṣọ́ agírígìtì wà ní loyalist Jafo authority #1. oníbà ẹkù kábíyèsí ìwọ ọmọ bóyá èèyàn kan bínú ìwọ òtí ọmọ bóyá èèyàn kan kanra níṣẹ́ oríran ẹ̀ ni wọ́n ń jẹ́ iṣẹ́ oríran ẹ̀ ni wọ́n ṣe àṣeyẹ lálákànṣe kó àṣeyẹ ló ṣe tiẹ̀ èmi ò ní bá wọn síbi àbòsí èmi ò ní bá wọn síbi màdàrú orin tí wọn kọ tọmọdé ò ní rọgbọn yọ sápá ò ní rọgbọn yọ ọlọmọdé báwọn nǹkan ọtọrí sí láti tó èdè ṣaláyé mọ mímọ bọ́lá bẹ́tà kó gbogbo bọ́lá tó ń bọ̀. Adéọlá mo ń borin túmọ̀ ẹ̀fọ́ yé torí mo ti kọrin lẹ́rìn ń gba oṣooṣù mo tún ti kọrin tí gbogbo èèyàn alájìnàtì mo kọrin bọ́bà mo tún kọrin fún tòyó mo kọrin fún ìbò táwọn òyìnbó ṣínà kò sọ̀rọ̀ tó kù tó fi òde kọrin fún mi láyé. Adéọlá bá mi wọ́n mọ ẹlẹ̀ ọmọ kí máa fi ṣèpọ̀ ó ní ọlọ́mọ. ọmọ bá làbásíkò ló ń lò ọmọ bá làwásíkò ló ń lò làwásíkò ló ń lò làwásíkò ló ń lò máa jẹ́ ọmọ bá Malaysia máa tọ́jú Adéọlá bẹ́ẹ̀ ni kábíyèsí fún ọjọ́ yìí ti ìfọ̀rọ̀dọ̀ ọní ọmọ aṣáde lóníwọ̀n tí mọ́ọ̀yẹ yìí jẹ́ àjọgbé ìwò pápá ìwò nà. ó jẹ́ àjọgbé Jafo authority ìwò nà. olúwo olúwo lọ́nà ìwò nà. olúwo gbogbo bá olúwo yà torí olúwo bá ó náwó kábíyèsí ọba wa ni
kábíyèsí ọmọ Ṣadéjìmọ̀ lọ́níwọ̀n tí mo yẹ ìjọ ajẹ́pẹ́ olùwò pápá ìwé ògùn ó jẹ́ àjẹpẹ́. olúwo bàbá Maria ọmọ Oníbà Ìbà kingdom àjẹpẹ́ olùwò pápá ìwé ògùn Oníkòyí ìyẹn tọmọ Oníbà Oníkòyí wájú Olúkòsì òṣè Olúkòsì ẹwà Olúkòsì Olúkòsì òṣè Olúkòsì ló ń ná Olúkòsì ló ń ná Olúkòsì ló ń ná. ọmọ ajé mi ráyè mi sí wọn ní Adéọlá Malaysia tí ọlọ́mi súnmọ́ mi. wájú Olúkòsì ló ń ná Olúkòsì ló ń ná Olúkòsì èèyàn Muri sọ́dọ̀ Olúkòsì àwọn èèyàn ọba èèyàn kábíyèsí ó yá kábíyèsí dà o. alówó màkọ́lé màtílé ẹbí ọwọ́ ara wa ọ̀rẹ́ wa àlàyé yìí dà. Adéọlá Malaysia àlàyé yìí dà. ọ̀jí àjẹmí kábíyèsí Oníbà ẹ̀kọ́ ọ̀pọ̀ àyíṣẹ́ ọkọ̀ mi sínú lọ. pàjọ ọ̀jí lẹ̀ nílẹ̀ o ọ̀jí. ẹjọ́ kú ìkálẹ̀ dé ọlábò kìyẹ ọ̀nàrẹ́bù dé ọlá àpápápá sí àwù tó bá gbọ́ àpápápá sí àwù dé ọlá ongogo àpápápá sí àwù ọmọọba ni ọmọọba sì lù Ìbà ọmọ tọ́tọ́rìtì ọmọ Adésínà Jàfó Oníbà o Oníbà ẹ̀kọ́. ó yá kábíyèsí mi. Magọ́lé màṣíré ẹbí ẹwà òjòkú yìí dà òjòkú mọ́rùkù wa. Jàfó kábíyèsí sọ́rí ẹjọ́ wọ́n ní ká má pe Jàfó mọ́ ṣó lè possible yes ẹ̀yin èèyàn mi ṣó lè possible ká má pe Jàfó mọ́ kábíyèsí ọba náà. bàbá ọ̀nà àlàyé yìí dà. ọba Jàfórí ẹ ọba Jàfórí ẹ òwe ni ọ̀rọ̀ ni ó jà ó dépò ọba ó Jàfórí ìwọ gan Jàfórí ìwẹ kò lè ráyè ṣe kò lè rí ìgbà ẹ lò jà Jàfórí ẹ lọ́wọ́ yìí mo ń Jàfórí mi níbi tí mo wà yìí mo Jàfórí mi débẹ̀ ni. bàbá ọ̀nà ọmọ tí tó kà àlàyé yìí dà. Jàfó kábíyèsí ẹ ooo. bàbá ọ̀nà màsúmọ́nà jẹ̀gájọ tútàyà ọmọ lukú mi jó. kábíyèsí Oníbà o kádùpẹ́ lórí kiri kọ̀lọ́pẹ́ lórí tó máa dáadé ní tìrán gbogbo dé wá ohun tí ó jòyè ní tìrán ìlẹ̀kẹ̀ wá o. Peter fún ọtọ́rìtì tó jọba ìrọ̀bá ni àtọ́mọ̀tẹ́lẹ̀ ni ìdílé ya pẹ̀lú bàbá. Jàfó ọmọ afẹ́jà yẹn já ọmọ afẹ́jà ṣerú kábíyèsí kẹgbó kẹtọ́ kádùpẹ́ lórí kẹmí àwọn olóyè odò lásìkò Oníbà tuntun kí ló túbọ̀ tún ṣe. Eku ó máa ké bí eku kẹyẹ ó máa ké bí ẹyẹ. Ká má ti tá máa ròkú wọlé ká má ti lè máa ròkú bọ̀ta kó rí bẹ́ẹ̀ kó ṣe àṣẹ àṣẹ wọn. tótótó wọ́n ẹ̀rù ọba ìjọba small ọba tó ẹ̀rù ọba ẹ̀rù ọba lókòrò máa jẹ ìrọ̀rùn abẹ́sí ti ìmọ̀ọ́nù máa jẹ ìrọ̀rùn. Àwọn pride of Lagos of Nigeria. Ọba kẹgbó kẹtọ́ kẹmí olóye ogun lásìkò ọbọ Oníbà kìlú tùbàtúṣe kékun ó máa ké bí eku kẹyẹ ó máa ké bí ẹyẹ. Muri ká má ti tá máa ròkú wọlé yẹsí ká má ti lè máa ròkú bọ́ta. kó rí bẹ́ẹ̀ kó ṣe àṣẹ. lórí tó máa dádé ní tinú agogo dẹ wá èyí tí ó jòyè ní tìran ìlẹ̀kẹ̀ wá o kíjà fún ọtọ́rìtì tó jọba ìrọ̀bá ni àtọ́ba tẹ́lẹ̀ ni nídìílé ya pẹ̀lú bàbá ọmọ afẹ́jà yẹn já
ọmọ afẹjàsẹrú ọba kẹgbó kẹtọ kádé pẹ́ lórí kẹmí àwọn olóyè ogun lásìkò nígbà tuntun kìlú tùbà túnṣe kẹyẹ ó máa ké bí ẹyẹ kéku ó máa ké bí ẹkú ká má ti tá máa roku wọlé ká má ti lè máa roku bọ̀tà kó rí bẹ́ẹ̀ kó ṣe àṣẹ àṣẹ àṣẹ. Jafo Oniba lágbádé fún Jafo authority lágbádé fún Ọba Oniba tìlú Ìbà kábíyèsí ẹ Oniba ẹkùn ọ̀dọ́mọdé àtàgbàlagbà Ìbà wọ́n ń pe Jafo authority lágbádé fún Jafo authority lágbádé fún Ọba Oniba tìlú Ìbà kábíyèsí ẹ Oniba ẹkùn ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n ń pe ìlú fẹ́mi lóye làwọn fẹ́. Muri Alabi àní Jafo authority làgbàdé fún wàláyé ọmọ Ṣadé Jimoh ládé tó ń sí ẹnu kálù ọmọrajide ṣìnà ládé tó ń sí lágbàdé fún Suleiman ọba wa Oniba ẹkùn òun lọmọ agbádá mẹ́sì oyè ọmọ agbélẹ̀kẹ rẹ̀ wú. Jafo authority lágbàdé fún ọba Oniba tìlú Ìbà kábíyèsí ẹ Oniba ẹkùn ọ̀dọ́mọdé àtàgbàlagbà Ìbà wọ́n ń pè ìlú fẹ́mi lóye làwọn lágbàdé fún. Jafo la máa rí nso gbẹ̀dẹ̀. Authority la máa rí nso gbẹ̀dẹ̀. Kúbọ̀. Òun lọmọ bá ti fà sẹ́mùtì. Ọmọ bá ti fà sẹ́mùtì. Ọmọ ọlọ́kùn ọ̀nkú. Nǹkan bọ̀. Jafo authority lágbádé fún ọmọ gbọ́gbọ́ kẹ̀kẹ́ ọba onílẹ̀ tìlú Ìbà kábíyèsí Oniba ẹkùn ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n ń pè ìlú fẹ́mi lóye lágbádé fún. Torí tọba ni mo ṣe o tọba ni mo ṣe Jafo tọba ni mo ṣe o tọba ni mo ṣe èmi ò fojú dọ̀ba gbogbo èèyàn tó bá fojú dọ̀ba làwọn owó ń wò. Tọ́ba ni mo ṣe o tọ́ba ni mo ṣe Jafo tọ́ba ni mo ṣe o ọmọ Ṣadé èmi ò fojú dọ̀ba èèyàn tó fojú dọ̀ba làwọn owó. Àní Jafo authority lágbádé fún Ubo àní Jafo authority lágbádé fún ọmọ Ṣadé Jimoh ládé tó ń sí Suleiman lọ́ba wa Oniba ẹkùn ọmọ agbádá mẹ́sì oyè Oniba ọmọ agbélẹ̀kẹ̀ rẹ̀ rú rìtì lágbádé Jafo ṣòro orúkọ tó wọ́n yìí ọba ni Jafo ọba ni atọ́ba tẹ́lẹ̀ ni Jafo authority worldwide tó máa ń dá gbogbo orúkọ tó bá ti fi Jafo Oniba sí. Kò tí ra nǹkan bí ezi ó jà fún gbogbo bá ó dàpọ̀ mọ́ tí mo jà fún kò ń ṣe jà fún gbogbo ẹ̀ẹ́dì bàbàtà lọ́nà kan bínú orí màá ní ẹ̀ gbogbo kò yí má dùn wà lábí. Muri Jafo authority lágbádé fún. Kúbọ̀. Ẹ̀rù ọba ni mo bà, ọba tó.
ọmọ Ṣadé Jímọ̀ ládé tó sí Ọba Oníbà tìlú Ìbà kábíyèsí yẹ Oníbà ẹkùn ọ̀dọ́mọdé àtàgbàlagbà Ìbà wọ́n ń péjà fún ọtọ́rìtì ládé tó sí. yẹ́yẹ́ tàbó ọtọ́rìtì lágbádé fún Ọba Oníbà tìlú Ìbà kábíyèsí Oníbà ẹkùn ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n pé ìlú fẹ́mi lóye lágbádé fún. Muri Sanda Oníbà kingdom la yo Ìbà kingdom la wà Ìbà palace ni mo gbé ṣe lọ́wọ́ Ìbà palace tuntun palace eléyìí ó yàtọ̀ sí ìtànà. Palace eléyìí ó yàtọ̀ sí tẹ̀sí. Ìbà palace náwà tàti pé ṣeré Ìbà kingdom làwà yìí ó láàfin Adésínà gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n Adésínà gbọ̀ngbọ̀n máa gbọ́ ọmọ ọ̀rájí ọmọ afẹ́jà yẹn já ọmọ afẹ́rú yẹn já ṣọ́gbọ́rájí ọmọ Jímọ̀ ọ̀rájí bòkìsù lè mọ́nà ọ̀rájí kábíyèsí ọ̀gbani. Muri Jafo ọtọ́rìtì làgbàdé fúnṣẹ́ wàláyì ṣínà ọmọ afẹjáyẹjẹ lóníbà sílùú Ìbà kábíyèsí ẹ Oníbà ẹkùn ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n ń péjà fún ọtọ́rìtì làwọn fẹsẹ̀ Jafo ọtọ́rìtì lágbádé fún Ọba Oníbà sílùú Ìbà kábíyèsí ẹ Oníbà ẹkùn ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n ń pè ìlú fẹ́mi lóye lágbádé fún làwọn fẹ́. mo ní ọmọ Ṣadé Jímọ̀ ládé tó sí púpọ̀ tàgbàdé fún ṣínà onímọ̀ báyìí Sulaiman ọmọ wa Oníbà ẹ̀kọ́ ìwọ lọmọ arágbádá mẹ́sì òye ọmọ agbẹ́rẹ́kẹ̀rẹ́ rú. Jafo ọtọ́rìtì lágbádé fún Ọba Oníbà ló bá kábíyèsí Oníbà ẹkùn ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n ń pè ìlú fẹ́mi lóye làwọn fẹ́. Authority Jafo lọ́mọ rí yùsọ gbẹ̀dẹ̀. Authority Jafo lọ́mọ rí yùsọ gbẹ̀dẹ̀ ooo. ọmọ ọba tí fàṣẹ mú ti ṣùnà. lọ́mọ ọba tí fàṣẹ mú tí fàṣẹ mú ti. ọmọ ọ̀nà ọ̀nà kan ọkùn ṣùnà.
lọ́mọ gbọ́wọ́ gẹ̀gẹ̀ kọ́ba Jafo torí ti gbàgbọ́dé fún ọgbọ́n ní ìgbà tìlú ìgbà kábíyèsí ọ̀rẹ́ nígbà ẹ̀kọ́ ọ̀dọ́mọdé àtàtà ìlú ìgbà wọ́n ní ìlú fẹ́mi lóye làwọn fẹ́. tótótó wòlò ẹrù ọba ni mo fà ọba tó. Muri o lórí tó máa dáadé ní tìran agogo dẹ wá èyí tí ó jòyè ní tìran ọlọ́kẹ́ wá o. Kíjà fún ọtọ́rítì tó jọba ìrọ̀bà ni àtọ́bà tẹ́lẹ̀ ni nídìílé ya pẹ̀lú fún bàbá. Ló máa fẹja yẹn jẹ ló máa fẹ́rù yẹn jẹ ọba kẹgbó kẹtọ́ kádépẹ́ lórí kẹ̀mí àwọn olóyè ogun lásìkò nígbà tuntun kí ló túbà tún jẹ́ kéku ó máa ké bí èkú kẹyẹ ó máa ké bí ẹyẹ ká má ti tẹ́ máa ròkú wọlé àṣẹ ká má ti tẹ́ máa ròkú jáde Muri kò rí bẹ́ẹ̀ kò ṣe àṣẹ àṣẹ. tó ẹrù ọba ni mo bà ọba tó ẹrù ọba ni mo bà ọba tó ẹrù ọba ni mo bà. àmì lórí tó máa dáadé ìtìrìn agogo dẹ wá èyí tí ó jòyè ìtìrìn ìlẹ̀kẹ̀ wá o. torí ìjàpọ̀ ọ̀tọ́rítì tó jọba ìrọ̀bà ni àtọ́bà tẹ́lẹ̀ ni ìdílé ya pẹ̀lú fún bàbá. ló máa fẹja yẹn jà ọmọ afẹ́rú yẹn jà ọba kẹtó kẹtọ́ kádépẹ́ lórí fẹ̀mí àwọn olóyè ogun lásìkò nígbà tuntun kí ló túbà tún ṣe kéku ó máa ké bí èkú kẹyà ó máa ké bí ẹyẹ Muri ká má ti tẹ́ máa ròkú wọlé àmì ká má ti lè máa ròkú jáde àmì kò rí bẹ́ẹ̀ kò ṣe àṣẹ àṣẹ. tótótó smart moto tótótó ẹrù ọba ni mo bà ọba tó ẹrù ọba ni mo bà ọba tó. ọmọ adésínà Muri tọ́jà ọlọ́lọ́jù láyé Muri kàtẹ́ máa ṣe gbogbo ní pẹ́pẹ́pẹ́ Ìbà Palace ibẹ̀ ni mo ti gbé ṣeré lọ́wọ́ èmi Muri tọ́jà àlàbí. èmi Mr. Fuji àsìkò yìí ọmọ mọ̀rí yàwọ̀ ọ̀tá ló ń fẹ́. Ìbà Kingdom ibẹ̀ ni mo ti gbé ṣeré lọ́wọ́ lọ́dọ̀ kábíyèsí ọba Alhaji Sulaimon Asade máa jó ọmọ Jímọ̀ gbọ̀ngbọ̀n máa jó ọba Ìbà ọba tuntun Palace tuntun Ìbà tuntun ohun tuntun látàbẹ́ Oníbà ní ọ̀tọ̀rítì Jafo. ọba tó ẹrù ọba ni mo bà. ọba tó mú tuntun wọlé ọba tó kọ́rọ̀ wọlé gbogbo gbà kó sọ ọmọ náà Jafo nọ́mbà wá nǹkan nípa lórí. àlórí tó máa dáadé ní tìrán agogo dẹ wá èyí tí ó tóye ní tìrán ìlẹ̀kẹ̀ wá o. kíjà fún ọtọ́rítì tó jọba ìrọ̀bà ni àtọ́bà tẹ́lẹ̀ ni ìdílé ya pẹ̀lú fún bàbá. Jafo lọ́mọ afẹ́jà yẹn jà ọmọ afẹ́rú yẹn jà ọba kẹgbó kẹtọ́ kádépẹ́ lórí kẹ̀mí àwọn olóyè ogbò lásìkò nígbà tuntun kí ló túbà tún ṣe kẹ́yà ó máa ké bí eku kẹyà ó máa ké bí ẹyẹ ká má ti sá máa rògbò wọlé Jafo ká má ti lè máa rògbò bọ́tà ẹni kò rí bẹ́ẹ̀ kò ṣe àṣẹ ọba tó ti fàṣẹ sí. ẹrù ọba tó ọba tó ẹrù ọba ni mo bà ọba tó ẹrù ọba ni mo bà ọba tó. Muri kàtẹ́ máa ṣe gbogbo
ẹ jẹ́ ká fún gbogbo. ká fi láláwọ̀ baláwọ̀ jàjí ó bá bàbá. ọ̀rọ̀ mi ìdánwò rẹ̀ lè dọ́lọ́. ọlọ́run bá ọba tí ó lóògùn ọlọ́run ò lọ́wọ́ gbogbogbò. kò bí wọn ẹni kọ́ òbí ọlọ. ọlọ́run ọba lọ́ba ṣẹ̀dá ayé ayé pẹ̀lú ọ̀run ni. ayé pẹ̀lú ọ̀run ọ̀rọ̀ mi ìdánwò rẹ̀ lè dọ́lọ́. bọ́lọ́run ọba ṣe wá tóbi tó. bó ṣe lágbára tó ọlọ́run bá òkú burú ọmọ èèyàn sáni ìkàbẹ̀rù orí tọ́nà ló ṣe ìbáyọ. ayé ọmọ ayé ló ṣe ìbáwọ ayé náà sí Mandela. mo ṣe ìbá fọmọdé ayé mo ṣe ìbá fàgbà Muri kábíyèsí mo ṣe ìbá àbábílà rẹ yẹ ẹyẹ tó fò lókè ẹyẹ tó folo ọ̀gọ́jọ́ tó folo ṣọ̀gọ́rí ọmọ mọ̀rí yámọ̀ ló ń ṣe bá gbogbo wọn. Oríṣiríṣi àlẹ́bí Iba Kingdom New Iba Kingdom Authentic Iba Kingdom láti gbé ṣeré lọ́wọ́ London Church of January ìmúwáyé láwáyé 2021 ọdún tuntun ní èyí lọ́jọ́ kẹta oṣù kéde ọdún ogún ó lé nìkan 2021 ọdún 21,000. lónìí Muri ló ń kọrin Mr. Fuji ló ń kọrin gbogbo ayé mi lórí ọba wọ́n mọ lórí ọba gbogbo ayé ló mọ olórin ọba yàtọ̀ sí fàájì Muri gbogbo ayé ló mọ kẹsẹ̀tì yàtọ̀ sí ọ̀ríjìnálítì ara mi o lè máa play kẹsẹ̀tì o lè play barista tó bá débi kan olórin mi máa ń play barista a play Collins a play Wasiu a play go o lè play Muri Thunder lórí style tó bá wù ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ olórin gangan Muri Thunder yes Jafo authority làgbàdé fún. gbogbo wò lọ ẹrù ọba ni mo fà ọba tó ẹrù ọba ni mo fà ọba tó. Ọba Oniba tìlú Ìbà kábíyèsí ẹ ò Oníbà ẹ̀kan ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n ń pe ìlú Fẹ́mi lóye làgbàdé Jafo authority làgbàdé fún ọba Oniba tìlú Ìbà kábíyèsí ẹ Oníbà ẹ̀kan ọ̀dọ́mọdé àtàgbà ìlú Ìbà wọ́n ń pe ìlú Fẹ́mi lóye làwọn fẹ́. Muri wọn ò fariwo lẹ́nìí àwọn ayé ó ti tójọ́ mẹ́ta máa jó sí kí bọ́bọ́ gbogbo ìta ló Oniba Kingdom là ń ṣeré fún lọ́wọ́lọ́wọ́ nínú fọ́rin wọn ti rí Muri láyé ìkàdé lọ́nà ọmọ ọba kọ àkọ́bí ọba máa jó díẹ̀ ọlá máa lè ṣà ọ̀nà fọ́sọ̀s alájọ ayídì mò ń bọ̀wọ́ wọ́n tọ́jú olórí láàfin ọba alájà Aishatu dáadáa
tọ́jú Mojísọ́lá àwọn olórí Oníbà of Iba Kingdom tèmi Sọlá Tọ́túnlá ọlọ́run lọ́wọ́ gbogbo Jafo authority wà pẹ́pẹ́pẹ́ Jafo authority ìṣẹ̀rí ìmọ̀lẹ̀ ní fọ́mọ tó ń bẹ lókùnkùn ọ̀gá kan ní tó lọ́mọṣẹ́ tó pọ̀ gan òun ní transformer fọ́mọ tí wọ́n ní iná umbrella ní fọ́mọ tó tẹ̀rù pa. ọmọ Oníbà ẹkùn ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀ ọmọọṣẹ́ púpọ̀ ọ̀gá kan ní. Sulaimanu Raji ọmọ Aṣáde ọkọ̀ Mojísọ́lá ọkọ̀ Mọ́súmọ́lá bàbá ayi òun lọ́kọ̀ ayi ṣáàtì òun Súmọ́lá mo dẹ̀ mọ́ ayi ṣáàtì Oníbà ẹkùn adúpẹ́ lórí èèyàn ti sẹ́. ọmọ Aṣáde jí mọ̀ ṣe rí ìmọ̀lẹ̀ ní fọ́mọ tó ń bẹ lókùnkùn ọ̀gá kò ní tó lọ́mọṣẹ́ tó pọ̀ gan òun ní transformer fọ́mọ tí wọ́n ní iná umbrella ní fọ́mọ tó tẹ̀rù pa. ọmọ ajé mi ráyè mi ọmọ ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀. Sílẹ̀ lọ́lọ́ ló fà níyàn ẹ̀ ló fà níyàn ẹ̀ ló fà níyàn ẹ̀ gbàdúrà ẹ̀. Jafo Oníbà ẹkùn lọ́lọ́ ló fà níyàn ẹ̀ ló fà níyàn ẹ̀ ló fà níyàn ẹ̀ gbàdúrà ẹ̀. Kábíyèsí ọmọ Aṣáde o torí wípé ìgbẹ̀rí ẹ jẹ́ ọlọ́wọ́n ṣàgbẹ̀rí ẹ jẹ́ òun ló fi fàníyàn ẹ gbàdúrà ẹ bàjọ ọmọ ọba gbogbo Malaysia lánàá lẹ́nìí ṣe bí Amẹ́ríkà ọmọọba ní èèyàn tó ọmọọba Jafo ọmọọba ní Bíọ́lá fọ́sọ̀s bàjọ Adéọlá ọmọ Oníbà kọ̀ọ̀kọ̀ ọmọ Oníbà Jafo lọ́mọkàn nínú orí màá ní ẹgbẹ́gbẹ́gbẹ́ ìmọ̀dún ọlọ́mí. Oníbà ẹkùn ló ní wọn tó jẹ́ pọ́ọ̀rì àdó òun ló gbádùn yàn ṣẹ́ṣẹ́. ọlọ́ṣẹ́ òkú kálẹ̀ síbẹ̀ yẹn gbogbo àjà ọmọ jẹ́ra ìmì ọmọ bani. ọmọ sábẹ́ kí máa ń rí àdó òkú ló gbádùn yàn ṣẹ́ṣẹ́. Sulaimana ń rí àdó politi ló gbádùn yàn ṣẹ́ṣẹ́. Sàkèrèkò tó jẹ́ bàbá rẹ̀ ẹ̀mú lọ́bì iná. Sàkèrèkò tó jẹ́ bàbá rẹ̀ politi ẹ̀mú lọ́bì iná. borí ẹyẹ léṣe kéré tó ilé ni yóò fi pẹ́. borí ẹyẹ léṣe kéré tó àìsí ilé ni yóò fi pẹ́. tẹ́yà gbogbo rẹpẹtẹ lọ́rùn wò ìdáná ìgbà ni yóò fi sùn. tẹ́yà gbogbo rẹpẹtẹ lọ́rùn wò ìdáná ìgbà ni yóò fi sùn. orí ẹ má padà lẹ́yìn mi láyé tí mo wá. sọ pé kẹlẹ́dá mi má padà lẹ́yìn mi láyé tí mo wá. tó bá ṣe pẹ́ mi ni wọ́n ní kábíyèsí Oníbà máa ní korí mi má padà lẹ́yìn mi onígbàlá láyé. mi súrí parí pẹ̀lẹ́dá mi má padà lẹ́yìn mi láyé tí mo wá. Bàjọ́ ọmọ ṣáájú ẹ̀gbọ́n bàbá ara o. Èèyàn Mr Fuji bàbá ìtọ́jú ọmọ dòdò òbí. Èèyàn Mr Fuji òbí bàtọ́jà àwọn tàbátọ̀ èèyàn sẹ́ni wù lọ́dọ̀ mi. Bàjọ́ mátọ̀ mí èèyàn mi Jafo lọ́lọ́ ń dá ẹ̀jù wọn lọ wọ́n ń bínú. sọfẹ́ tún ẹ̀fẹ́ ni kò yé mi kọ́wọ́ wí. Israel Majesty kú kálẹ̀ síbẹ̀ alájí Súlẹ̀mọ̀nà Jafo authority ọwọ́ mi lókè. Jafo wọ́n lọ jù wọ́n lọ. Authority Smart kábíyèsí Oníbà bàjọ́ bàbá Musa ọmọ Musa bàjọ́ bàbá Musa ọmọ Musa kábíyèsí Musa ọba Musa smart ọmọ Jafo lọ́lọ́ ọ̀dà ẹ̀jù wọn lọ wọ́n ń bínú sọ́fẹ́ tún ẹ̀dá ní kò yẹ bí kọ́wọ́ wí.
òjò kú mi mọ́rùbùkù kalẹ̀ dẹ́sẹ̀ ọ̀la ṣéwù bàbá tàríbò wẹ̀. látúndì ìdákò sí o. òjò kú mọ̀ fi wọ́n ló jù wọ́n lọ. ẹjọ́ àtúndì ìdákò sí. kábíyèsí fẹ́ni ọlọ́run bá ti sàlẹ̀ sá o. orí adé ò Jafo àní lọ́lọ́run dáyọ̀ jù wọ́n lọ. wọ́n bá sí sọ́fẹ́ tún ẹ̀rọ ní kò yé mi bá wá wí. ìwò kà sí ìyànà bá wá jù wọ́n lọ. ó yá láti ibẹ̀ lọ. lónìí pé mi làlá mi. ojú orógbó. ìwò mi kà sí mú ti wà ní ti ìyànà bá láìsí ọ̀la ṣéwù kò kalẹ̀. lónìí pé mi lọ gbàgbọ́. sọrí para rẹ̀ wá ń sọ. múrí sọ̀pọ̀ ọ̀tá lé. sọ̀pọ̀ ọ̀tá òde. òsì ọ̀làbí má rè múrí tọ́ra tó wí. èmi làlàbí múrí tọ́ra tó ń sọ. àlàbí má rè Mr. Fuji àsìkò yìí. èmi làlàbí Mr. Fuji ti sìn. ọmọ kankan ọwọ́ jìgá yìí wọ̀nyí wọ̀nà ọmọ tùbá yìí àyíṣà tìrẹ ṣe bí múrí tọ́nà lé bí múrí tọ́nà bá alóyìn lóhùn lóhùn tó kọrin tó sírísà ọ̀ṣì. wọ́n kọ́ bínú orí mọ́ ní ẹ̀gọ́ pé kò ìbádùn ọ̀làbí dé ọ̀la Malaysia ṣàwọ̀ múrí dé ọ̀la ò ṣàwọ̀ múrí. Oya màlẹ́ bùlé. dé ọ̀la Malaysia ìwọ sùn ló ṣe ń sún lójoojúmọ́ ìwọ sùn. ẹjọ́ kábíyèsí ọba wa ni bàbá Adéọlá lórí màlẹ́ bùlé. jẹ́jẹ́ mi mo dúró mi ò tọrọ o dáṣọ ìwọ sùn òjòkú mọ̀fì ló ṣe ń sún ìwọ sùn. kábíyèsí onígbà ọkọ̀ ìṣá màlẹ́ dògbò ọkọ̀ mùsùlùmọ́lá ayé jíjẹ́ ní màlẹ́ fàájì ní màlẹ́ odùjọ ilẹ̀ màlẹ́ bùlé. Bíọ́lá màlẹ́ wà pa ayé jíjẹ́ ní màlẹ́ fàájì ní màlẹ́ kọ̀dọ̀lá fún o. gẹ́ni quality ìwọ sùn ló ṣe ń sún ìwọ sùn. gbogbo pride of Lagos Club of Nigeria látòrí Prince Ismail Araji bájọ́ Ismail Araji kábíyèsí ọba ní bá ń tọ́jú balẹ̀ gbogbo aṣáájú tọ́jú bàbá ara o pírẹsidẹ́ntì dáadáa bá tọ́jú Chief Kasimu bájọ́ àṣìpá àwọn tí aka vice president èèyàn Chief bájọ́ bàbá Túndé èèyàn tàlájú òjòrò àwọn tí aka wẹ́wẹ́ ò general secretary wẹ́wẹ́ èèyàn Chief Asis Ìfàṣọlá Asis èyí Chief Fifth lóṣù bàjọ́lá lásbọ̀n tiwa ní bàjọ́ lásbọ̀n bàtọ́jú Chief Kabiru tiwa. Chief Kabiru tiwa ní Chief Kabiru tiwa ní. Ogare ẹ̀ṣọ́ Greek tiwa ní loyalist ọba authority Jafo ní. Chief Kabiru bàtọ́jú Chief Shino yes. igi jẹ́gẹ́ láti ìwọ. àwòsí alẹ́ Chief bàjọ́ Chief Shino gbogbo bàtọ́ ti fi alárọ̀ bàtọ̀ mi ká sí mò ń sì pẹ́ ọmọ ẹ̀gẹ́ bíi nínú ìtòkùnjọ sí bàjọ́ bàtọ́ mi ẹ̀yẹ Mr. Fuji Muri èèyàn Chief Saheed bàjọ́ Baraka tí mo kì í sínú wanted tó Baraka tí mo kì í sínú wanted tó Baraka Saheed mi bàbá tọ́jú Aliu Tajudeen tiwa ni Tajudeen tiwa ni Tajudeen tiwa ni.
Dáìsí ọlá ṣé ìwọ ọmọ ọba ènìyàn dáadáa ènìyàn dáadáa. Èèyàn Nurudeen Adams àwọn ti fẹ́ mi Abíọ́dún treasure àbòkọ àwọn onírú. Èèyàn tí Nurudeen Adams Nurudeen Adams. Bí ọlá Malaysia ọmọ ènìyàn dáadáa ni ènìyàn dáadáa. Ó yá adé ọ̀làdà o. Màá lówó màá kọ́lé màá sílé ẹbí ọwọ́ ara wa ẹbí ọwọ́ ọlọ́wọ́ nígbà. A ní ọlá àlàyé yìí dà.